Gbogbo ọmọ Yorùbá ó tún ti dójú ẹ̀ báyìí o. Ó ti wá di pé olúkálùkù ti ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan, everybody ti ń sọ̀rọ̀. Sunday Igboho, ariwo Sunday Igboho ni everybody wá ń pa báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olúwo àgbáyé ti jáde síta o. Bẹ́ẹ̀ ni, ó ti jáde síta. Àwòrán ẹ̀ náà lẹ̀ ń wò yìí. Olúwo àgbáyé ó jẹ́ kí àwọn ìjọba kí wọ́n mọ̀ wípé ẹ wò, ẹ má fi ẹ̀mí àwọn ọmọdé yìí, ẹ má fi wéwu. Ẹ má fi ẹ̀mí ọmọ Nàìjíríà, ẹ má fi wéwu. Gẹ́gẹ́ bí olúwo àgbáyé bó ti ṣe sọ, ó ní ẹ jẹ́ kí olóyè Sunday Igboho, ẹ jẹ́ kó wọnú igbó. Òun nìkan ló lè ṣe, òun nìkan lẹ́ni tí a mọ̀ pé ó lè ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́. Ó jẹ́ kí àwọn ìjọba mọ̀ wípé ó ti pẹ́ tí olóyè Sunday Igboho tí ó ti ń jáde síta, tí ó ti ń pariwo pé ẹ kàn tí ẹ fún mi ní permission. Kò yé yín bí? Ó ní ẹ kàn tí ẹ fún mi ní permission kí n fi wọnú igbó lọ, kí n dẹ̀ lọ wá nǹkan, kí n dẹ̀ lọ make sure pé mo gbé àwọn ọmọ yìí jáde. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ti ṣe sọ, ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní kóun lọ, ṣùgbọ́n gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pé kóun má wọnú igbó. Àmọ̀dí pé kí olóyè Sunday Igboho kó má wọnú igbó. Àwa mọ̀ bóyá nítorí pé kán má ba pa àwọn ọmọ yẹn, ọ̀kan má ba kí nǹkan má ba ṣẹlẹ̀ sí wọn ló ṣe ní kó má wọnú igbó. Ṣùgbọ́n kí ni àwọn ọmọ ológun, kí ni wọ́n ń dúró dè? Ìtìjú ńlá leléyìí o. Bẹ́ẹ̀ ni, ìtìjú ńlá gbà leléyìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà tí wọ́n sọ fún wa? Because kò wá yé wa báyìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ wípé wọ́n jẹ́ ká mọ̀? Gẹ́gẹ́ bí àlàyé yìí ti ṣe lọ, olúwo àgbáyé ó ní ẹ jẹ́ kí olóyè Sunday Igboho ẹ jẹ́ kó wọnú igbó yìí, kó lọ rescue àwọn oríire, àwọn ọmọ tí wọ́n jí gbé ní oríire community pẹ̀lú àwọn olùkọ́ wọn. Olóyè Sunday Igboho nìkan láyé tí a mọ̀ pé ó lè ṣiṣẹ́ yìí. Chief Ọláyíwọlá Bánkọ́lé Àdìsá tí gbogbo ayé mọ̀ sí olúwo àgbáyé, ó ti pe ìjọba o pé ẹ wò, ẹ jẹ́ kí olóyè Sunday Igboho ẹ jẹ́ kó wọnú igbó yẹn lọ, pé kó lọ gbé àwọn ọmọ yìí, kó lọ gbé wọn jáde. Lọ́wọ́ yìí ó jẹ́ kí ìjọba mọ̀ wípé ó ti pẹ́ tí olóyè Sunday Igboho tí ó ti ń jáde síta, tí ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ pé kí ìjọba kàn tiẹ̀ fún wọn ní pé okay o, ẹ jẹ́ kó lọ. Tá bá dẹ̀ rántí dáadáa, olóyè Sunday Igboho sọ ńgbà pé tí òun ò bá lè rescue àwọn ará bí, pé kóun make sure pé àwọn Fúlàní wọn jẹ́ èèyàn mọ́, kí ìjọba ẹ̀kọ́ tó bá wọn ìjọba ni kí ìjọba kó ṣe fún òun. Fún àǹfààní àwọn tí wọ́n sọ pé ṣé olóyè Sunday Igboho ṣó ju àwọn ọmọ ológun lọ ni? Ẹ máa tanra yín. Àwọn ọmọ ológun ṣèbí ìbọn ni àwọn ọmọ ológun gbójúlé, ṣùgbọ́n olóyè Sunday Igboho fún rẹ̀ gangan, òun gangan ni ìbọn. Àní kí Elédùmarè kó ṣàánú wa. Àmọ́rú ìlú tá a ti bára wa yìí o. Kò ń ṣe pé wọn ò mọ̀ pé irú nǹkan báyìí ó ṣeé ṣe, ṣùgbọ́n kí Ọlọ́run kó ṣàánú wa ni. Wọ́n fi ẹ̀mí àwọn èèyàn, wọ́n fi ń ta káìtì, wọ́n fi ń play politics. Òun ni àkọ́tà wa rí yìí o. Bẹ́ẹ̀ ni, nǹkan tá wa rí nìyẹn, pé wọ́n fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ wọ́n fi ń tayò. Because èèyàn ti fi ọwọ́ ara rẹ̀ ó ti fi gbárí pé àní ẹ jẹ́ ń wọnú igbó ìlọsẹ̀. Àníṣe tí n bá lè ṣe kíní yìí, ó dá ẹ mú mi. Nǹkan tó bá wọ̀n yín ni kẹ́ fi mí ṣe. Kí ló tún kù? Kí ló tún kù tó ń dá yín dúró? Gbogbo àwọn tí wọ́n jí gbé, wọ́n ti wọ́n pé tá bá tún rí pé àwọn ìjọba yín tí wọ́n tún wá threaten wa, a máa pa gbogbo yín dànù ni. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ ológun? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà wọn kọjá Nàìjíríà yìí táwọn ará bí wà, tí wọ́n dẹ̀ ń ṣe gàlégàlé, tí wọ́n ń dúnkokò, tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n. Lọ́wọ́ yìí olúwo àgbáyé ó ní advice òun fún àwọn ìjọba ni wípé ẹ wò,
ẹ má tijú, ẹ jẹ́ kí ẹni tí Elédùmarè tó fi rán, ẹ jẹ́ kó wọnú igbó yẹn lọ láti gba àwọn ọmọ yìí là, láti yọ wọ́n kúrò nínú ewu. Pàápàá jùlọ bí gbogbo ẹ ṣe ń ṣẹlẹ̀ nílùú yìí, olóyè Sunday Igboho ti ní pé ẹ̀yin ẹ kàn tí ẹ fún mi backup. Kí ló wá ń ṣẹlẹ̀ gangan náà? Ta ni a fẹ́ nígbàgbọ́ nínú báyìí? Ṣé àwọn ìjọba tí wọ́n sọ pé òkè o, ẹ má wọnú igbó nítorí wípé a fẹ́ kí wọ́n pa wọ́n dànù, ṣé ó yẹ ká gbà wọ́n gbọ́ ṣá? Ṣé wọ́n nífẹ̀ẹ́ àwọn aráàlú tó yẹn ni wọ́n fi ń sọ eléyìí, àbí àwọn náà ń jà fún àpò tiwọn ni? Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí n gbọ́ ohun tí ẹ̀yin rò ní comment section lórí ọ̀rọ̀ yìí. Báwo lẹ ṣe rí sí? Because ó wá tojú sú wa o. Because gbogbo ẹ ṣe ń lọ Èkó tí ẹ wá fẹ́ ayé wa mọ́. Ṣé nǹkan tí àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń sọ yìí pé kí olóyè Sunday Igboho máa wọnú igbó, ṣé ó bójú mu? Báwo lẹ ṣe rí sí? Ṣé ó ní mínì pé àwọn ìjọba wọ́n nífẹ̀ẹ́ aráàlú ló fà á, àbí wọ́n kàn ń jà fún àpò ara wọn ni? Because lọ́wọ́ yìí kò wá fẹ́ yé wa mọ́. Ẹ jẹ́ ká wo ohun tí ẹ̀yin rò nípa gbogbo nǹkan tó ń lọ àti nípa ohun tí olúwo àgbáyé tí ó sọ pé kí ìjọba kí wọ́n jẹ́ kí olóyè Sunday Igboho kó wọnú igbó yẹn lọ́sẹ̀, pé nítorí pé a nígbàgbọ́ pé olóyè Sunday Igboho á lè ran ọ̀rọ̀ yìí lọ́wọ́. Àti wípé ohun tí lára àwọn tí wọ́n jí gbé tí ó sọ pé kí ìjọba má ràn anybody wá o, kán má lọ pa àwọn tán. Kí lẹ feel, kí lẹ rò nípa eléyìí náà? Because lọ́wọ́ yìí kò wá fẹ́ yé wa mọ́ báyìí. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti fi àtẹ̀jíṣẹ́ wọ́n ti fi ránṣẹ́. Àwọn kan ní pé olóyè Sunday Igboho ó lè ṣe, ṣùgbọ́n àwọn arábí yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe, ìdí rèé tí wọ́n ṣe fẹ́ kí olóyè Sunday Igboho kó wọlé. Àwọn kan dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ ológun kò ń ṣe pé àwọn ọmọ ológun ò lè ṣiṣẹ́ yìí o. Tẹ́ bá ń gbọ́, their hands are tied. Ọwọ́ wọn ò fún wọn ní free hands láti move. Ṣé ẹ rí ìlú tí a ti bára wa? Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni, because gbogbo ẹ ṣe ń lọ kò wá fẹ́ yé wa mọ́. Eléyìí ti pọ̀ jù. Ẹ jẹ́ kí n rí ohun tí ẹ̀yin èrò yín lórí ohun tí ó ń ṣẹlẹ̀ yìí. Àfi kí Elédùmarè kó ṣàánú wa. Bẹ́ẹ̀ ni a ní rí jù báyìí lọ lórí eléyìí. Ẹ̀yin èèyàn wa, a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámà bọ̀ òun là ní dé bá. Kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.